Ẹ̀yin lẹ tẹ̀lé patient ẹ̀ náà. Ẹ̀rí lọ́fíìsì sí. Baby, let me hold you tight. You ain't never seen no one like me, no be lie. Hola, every time you wanna feel it right. I ain't tryna hurt you cause you always be my heart. Àwẹ̀ bóde kò wá sọ fún mi ohun tó mọ̀ nípa ìfẹ́. Ìrírí tó ti rí. Wá sọ fún mi o, ẹni ọtí ìfẹ́ ò lè pa. Wèrè wọn ló pa music yẹn, man. Wèrè ni yálà já ẹ. Wèrè ni yálà já ẹ. Who are you? Nisun. Nisun. Sister. Assalamu alaikum. Mo dáràn. So ìwọ náà dé wọn bíbọ ń gbọ́ tí idiot kan tó ń bú ẹ̀gbọ́n ẹ̀ ó dẹ̀ lè sọ̀rọ̀. Mo dáràn. Nisun. Sister kejì kan nìyẹn. Àwọn ni. Ẹsẹ̀ mi wúwo. Ẹsẹ̀ méjèèjì. Ìwọ náà wà bíbà. So is this your place of work? Oh, okay. What do you understand? Oh my lord. Ọ̀rẹ́ mi. You know what? Tá bá sọ̀rọ̀ láti di ọ̀la. Di ọ̀túnla, di next year àwọn ò lè gbọ́ gunners ni wọ́n so jẹ́ ká ra máa lọ jẹ́ ká respect ara wa ẹ kú iṣẹ́ o ṣé gbọ́ ẹ máa ṣe fàájì yín. Sister mi ẹ má gbàgbé kí ni tẹ promise mi yẹn o. Tí bí tẹ́lẹ̀ ẹ máa fi ránṣẹ́ sí bí ẹjọ́. Ìwọ don't worry, you gonna come and meet me at home abi kú iṣẹ́ ṣé gbọ́. I love you, sister. Come on, baby, let me hold you tight. You ain't never seen no one like me, no be lie. Hola, every time you wanna feel it right. I ain't tryna hurt you cause you always be my heart. Àwẹ̀ bóde kò wá sọ fún mi ohun tó mọ̀ nípa ìfẹ́. Ìrírí tó ti rí. Wá sọ fún mi o, ẹni ọtí ìfẹ́ ò lè pa, baby. Ẹ kàn ń wò mí ràn ni o. Alájẹ ẹ ń wò mí ràn ni o. Ẹ bá mi bá Nisun sọ̀rọ̀ o. Ó mọ máa kóbìnrin kiri ni. Oríṣiríṣiríṣiríṣiríṣiríṣi obìnrin. Bó dẹ̀ ṣe rówó ló ṣe ń ná. Ṣé bẹ́ẹ̀ ṣe máa jókòó tẹ́ máa wò mí ràn lélẹ́yìí? Kò jù bẹ́ẹ̀ lọ. Sórí Nisun kì í ṣe ọmọ kékeré mọ́ mi. Kì í ṣe ọmọ kékeré. Bẹ́ẹ̀ tí ọ̀rọ̀ bá dé pé a fẹ́ sọ fún ọmọkùnrin pé kó mú ìyàwó wálé, àbá fẹ́ sọ fún ọmọbìnrin pé àsìkò tó láti lọ́kọ. Kì í ṣe pàpà kókó la máa mú. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. This is the rest of my life. Ẹ tó lọ fẹ́ gbé pọ̀ lọ fẹ́ ṣù sẹ́yìn. Ó gbà sùúrù. Ìkànnì yẹn. Ẹlẹ́ẹ̀kejì Nisun tó ń wò yẹn o. Ẹ jẹ́ kó ra ṣe ìwé tó fẹ́ ṣe yìí o. Tí Nisun ò bá ṣe ìwé tó yẹ kó ṣe é sìn tẹ ẹ̀rọ ọ̀sẹ̀ tẹni kó lọ gbé ìyàwó wọlé tó bá gbé ìyàwó wọlé tán. Tó bá ṣèfẹ́ padà ṣe ìwé yẹn ìnira ló máa bọ́ sí fún ìyàwó yẹn. Wàhálà yẹn á kọ́ ọ fún ọgbà kẹrin náà níta yẹn. Wàá ní sùúrù jẹ́ kémi èmi gẹ́gẹ́ bí ọkùnrin èmi á pè é lágbájá mo ti rí gbá mo ti rá o mo ti rí gbogbo ọlọ́tún lọ́sì. Yá obìnrin tó bá mọ̀ pé fẹ́ ni mo fẹ́ máa rí pẹ̀lú ẹ̀ sí. Nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe nìyẹn. Nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe lè tó ń ṣe yẹn náà tó.
Inú funfun ló wà nínú gbọ̀n ẹ̀ náà. Ṣé kò jù bẹ́ẹ̀ lọ? Àyànjú ẹ̀ Ọlọ́run bá a ṣe. Kí lẹ máa jẹ? Kí lẹ̀ ní ṣe kí ló wà ní? Sẹ́mọ́. Láì sẹ̀mọ́ òun. Kí ló fi sẹ̀mọ́ ṣe ní láìkẹ́? Kí lẹ wá fẹ́ jẹ? Ìgbà kan méjì ni tí ò bá jẹ́ fún mi báyìí mo ṣe grand rice. Grand rice. Ó dàgbà pé lóyìnbó lẹ rò pé wà. Grand rice wo? Grand rice. Ó dáa mo ti gbọ́ kò sí problem. Isun Ayo ló kọ mi. Isun Ayo ló kọ mi jẹ́. Alhaji rèé. Hello Alhaji. Salam alaikum. Àwa professor ilé kéwú ni graduate. Ẹ ṣá wà pa. Sister ńkọ́. Ṣé ó fún yín wàhálà? No, not at all. Though mo ń lọ fún business meeting kan ni. But mo láti prioritize ọ̀dọ̀ yín. Tó ti bá ní kí màmá bọ̀ right away. Kò sí wàhálà. Ẹ ṣé gan. Baby, let me hold you tight. You ain't never seen no one like me, no be lie. Hola, every time you wanna feel it right. I ain't trying to hurt you cause you always be my heart. Dear Kola, I am highly disappointed in you. No, Kini Bobo, what don't you know? What's all this nonsense that you were doing? Look at the show of shame you did the other day. Drinking, smoking, carrying dozens of women. Kilo Desha fi share ni. How long are you going to be doing this? What is wrong with you? Sister me, any suru ma change, mo ti sọ fún yín, ma change, ẹ má worry. Oh, come on. Emelo ti fẹ́ sọ pé ma change, tó dẹ̀ change. Emelo ti fẹ́ sọ bẹ́ẹ̀. Look at your age, you're not growing any younger. Oh, ṣọmọdé mọ́ now. You need to get yourself a job. Get yourself a responsible wife. Mi ìfẹ́ ọtí jàre. Wá ṣọ́rí kí n bá brother ẹ̀ sọ̀rọ̀ ni. Ó ń bá sọ̀rọ̀. How long are you going to do this? Serve him. Bí òun dẹ̀ fẹ́ mú cause mi ò wà interested. Mi máa mú nǹkan tèmi o. Ó máa gbà. Ó máa mú. Wọ́n deceive ẹ. Àbí gbogbo earring tó ń fi sétí, gbogbo boys tó ń ṣe tight shirt, tight jeans. Gbogbo yẹn ló ń ṣe àbí. You're not going to settle down. Sister mi mo ti gbọ́. Mo máa change sẹ́. Àbálẹ̀ wa ń ṣe báyìí. Ṣọ́ra iná lẹ wá mú ní kólekóle tó báyìí. I have to because ṣọmọdé mọ́, and at the end of the day, sìgbà ẹni máa send text kan sí mi pé sister something for the boys. So what kankan? I don't have any money to give you. Ta ni mi ìbá tún sá lọ bá tí ò bá ń ṣe yìí. Ṣé mo pé mo níṣẹ́ mi lọ́wọ́? Ẹ mọ̀ pé mo ń ṣiṣẹ́ but ẹ mọ̀ little here and there náà ló máa ń jẹ́ kí gbogbo ẹ̀ wá okay now. Àtàní mo tún fẹ́ yọ̀ wá bá tí ò bá kí ń ṣe yìí. Little fàájì náà là ń ṣe kò tí ì le ju nǹkan tẹ́ máa calm down. Okay, I promise you, I will adhere to everything that you've told me. My change, mo promise you. You sure? Yeah. You have to. I will change. So, but mo sọ fún wọn sí pé mi mú drink. Ìwọ náà dẹ̀ fún mi drink àbí? Mo rò bí ẹ ṣì ń bínú lọ́wọ́ ni. Mo ṣì ń bínú lọ́wọ́. Okay, mo ti bá mo wá sí bínú mi mú mọ́. Fún wọn ọkàn wọn wà ń bẹ̀ jẹ́ kán mú. Olúwa ni Isun Ayomi. That's a very big name. Ẹ ṣé gan sir. Orúkọ tó lálùbáríkà ló dẹ̀ ń jẹ́ o. Thank you sir. Ó dẹ̀ ní meaning to solid. Listen. Ayi. Ǹjẹ́ o nígbàgbọ́? Ẹ̀dá tó bá wà láyé tí ò nígbàgbọ́ náà Ọlọ́run, òkú èèyàn lè mẹ́ka sí alájì. Bẹ́ẹ̀ ni sir. Do you go to church? Rárá alájì, mi ò lọ. Àmọ́ relationship mi pẹ̀lú Ọlọ́run, mo nígbàgbọ́ kó dán mọ́rán. Ìyẹn náà dá tí èèyàn bá wà láyé. Tí Ọlọ́run bá ti táàrin èèyàn àtọ́lọ́run tó bá ti dán, gbogbo ètò kò ṣẹpẹrẹ. Wọ́n á bẹ́ẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìpè Ọlọ́run bá kẹ́ ẹ. Tó bá ní èèyàn rí jẹ, ó wà lára wọn tí wọ́n máa kà.
onímọ́tò kì í ṣe ẹ̀kan kì í ṣe méjì ilé tó ń gbé lọ́wọ́ ìwọ lọ́lọ́ jogún ẹ̀ fún gbogbo nǹkan tí ẹ̀dá níláì tọmọkùnrin níláì lọ́nà ti ṣe fún ẹ àbí kí ló tún kù. Aláàjì mi ò tí ì bímọ. ó ti bímọ. ọmọ tí ì sílẹ̀. níbo náà ti ń tà á. bí yóò bá fẹ́yàwó kò lè bímọ Aláàjì. Are you sure? Kí ló wá ń dẹ́ dúró ibi tí a ń bọ̀ gangan nìyẹn. ó mọ̀ pé tán bá bí ọmọ bírí bí àdá àárọ̀ ọmọ ẹ̀kọ́ lárú bọ́ sọ̀sán ọ̀sán ó dìrọ̀lẹ́ tírọ̀lẹ́ bá fi dé ìgbà mélòó ni lè fi ṣú ṣó nígbà tí àwọn ọmọ tí mo bí tán bá ń bímọ táwọn ọmọ ètò tí wọ́n bá tún wá ń pè é ní bọ̀dà. Is that what you want? ṣé ní gbogbo àwọn tẹ́jọ́ ń káàkiri yẹn òórí kankan ní wọn tó wù rárá. ó léèyàn kan tàjọ ń tẹ̀lé ra wa. kí ló wá ń dá dúró dẹ. akànṣe ìwò ká tó mọ̀ wá wára ju báyìí lọ kí n tó jẹ́ kẹ́ ẹ gbọ́ sí mi sá. Good. òórí kankan tó wù ẹ́ lára ẹ̀. ní ìrìn àjò tá ẹ ṣe rìn gbogbo nǹkan tí mo fẹ́ lára obìnrin lónìí. lónìí. bẹ́ẹ̀ ni àjò. ó rẹwà lóbìnrin. ọ̀rọ̀ ẹnu ẹ̀ ń wù ẹ́ ìrìnsí ẹ̀ ń wù ẹ́ ìmúrasí ẹ̀ ń wù ẹ́ ìṣesí ẹ̀ ń wù ẹ́ kí ló kù. now tó bá ti wá rí bẹ́ẹ̀ èmi fẹ́ rí ọmọdé yẹn bring her before me and your sister. àti ẹ̀ gẹ́gẹ́ bí obìnrin ó mọ àwọn nǹkan tó máa bí èmi náà bí ẹgbẹ̀rẹ̀gbọ́n mọ àwọn nǹkan tí máa béèrè lọ́wọ́ ẹ̀ tó bá ṣe pẹ́ tó yẹ kó o bá ṣe ni ó wò já ọyọ tó yẹ pẹ́ tó yẹ kó o yà fún un náà pé wò ó Nisun jẹ́ kí lè máa lọ ti ẹ̀ náà ọlọ́run àpèsè mi but let me see her first and latest by next week mo fẹ́ kó mú gẹ̀ ẹ́ déwájú mi lágbára ọlọ́run. I'll walk around it and make sure I will have baby. Okay, so much I appreciate that. I will do just that, sir. All right. All right, sir. Okay. Allah bá ló ṣe é ló ní gbogbo nǹkan lọ́wọ́. Sophia! Sophia! Sister, hi, Kabo. How are you? Yeah, more okay, madam. Adúpẹ́. Girlfriend, uncle? Yeah, we're supposed to be here together. Ó lóun fẹ́ ra nǹkan lọ́nà. So mo ti drop address for my baby anytime from now. All right. Okay, no problem. But you're fine, Abi? Yeah, okay, let me just change. Can shower. Then I'll come join you back. Okay, all right. Okay. All right. All right, thank you. Ayé o. Long time ni sister Desi o. By God. No, lórí flower bush. Ọ̀tàlájì, kí lẹ like lára girl yẹn? Àkọ́kọ́ tí máa kọ́ ni ẹlòótọ́ ọ̀gbọ̀n láìpẹ́ tèmi ni kò yẹ. Mo láìkẹ́ ń tẹ̀mí ṣá. Tẹ́ bá sọ pé like, but me I don't really see anything special in that girl ṣá. Kí ló mi? Ẹ̀kọ́ ìyàwó rí nǹkan ẹ̀. Òun ló mọ tó lára tó láìkẹ́. Ó dẹ̀ ti mú lọ́dọ̀ tààrà èmi náà dẹ̀ rí ojú ọmọ yẹn ọmọ tó ṣe fi ọmọ ni. Ó tún ní respect kí ló tó kò táwọn wá lára ẹ̀. Ọlọ́run á ṣàánú wa àti ẹ̀dúpẹ́ pé ó ti ẹ̀mọ́bìnrin kan wálé ní this time around. Òótọ́ ni tí kì í ṣe pé tẹ́ bá bà sọ̀rọ̀ ìyàwó tẹ́lẹ̀ ló máa bí rẹ̀ pé
ṣe mọ̀ àwọn ènìyàn dán wò lọ sọ yẹn jáde. Orí àbúrí èkó. Gbogbo bí mo yé ń bá yín sọ̀rọ̀ látàárọ̀ fóònù lẹ́ ń fi mí tẹ̀ tá lẹ́ ń bá sọ̀rọ̀ lórí fóònù. náà lè kọ̀ǹtà pẹ̀lú yàrá. Kò possible níbo kí ni o tún lè dé kí ni. leave my phone. mi ò lè leave phone dalẹ̀ lórí ìwé lẹ pàdé. èmi ní. àǹso lórí ìwé lẹ pàdé. You can't walk. Seriously. Kí ni ìtumọ̀ yẹn? You can't walk. Maybe mo ní appointment na tó ló dé mọ̀ ń pẹ́ tó dé wà very very important. Ṣé appointment tiẹ̀ àbí tèmi ní company tó ń represent? Aside that, nígbà tó wà very very important sí live mi, ṣó ti gbọ́. Let's hold on, baby hold on. Ó ti bẹ̀rẹ̀ ní àbí. Stop! Lẹ́yìn ọwọ́ mẹ́ta. Fẹ́ ṣe mí léṣe ni, fẹ́ balẹ̀ ọba jẹ́ ni. Èmi gangan lọ́ba, mi ò lè bá pálásì jẹ́. Ó bá ṣe máa balẹ̀ ọba jẹ́ tó ti. Isun Ayomi full of joy. Nisun Ayomi. Nisun. Káyọ̀mí odùn bí oyin. Oh, sister, báwo ni? I want a sweet life. Ẹ káàárọ̀ ma. Ẹ pẹ̀lẹ́ o. Yes ma. Nisun. Hello, sister. Oh, sorry. Detola, my girlfriend, my sister. Iyabo Alaji. She's so pretty. Erama. Ẹ pẹ̀lẹ́. Yes ma. Aunty, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run má bínú, mi ò mọ̀ yín rí, mi ò rí yín rí. Ṣé ọmọkùnrin tẹ́ ń wò yìí is taken. Bẹ́ẹ̀ ni mo sọ, very very soon ó máa ṣe ìyàwó. Ìyàwó ẹ̀ mo mọ̀, ìyàwó ẹ̀ mo mọ̀ ilé ẹ̀ mo mọ̀ everything. Ṣó ti yé yín? Gbogbo nǹkan tó bá ń sọ fún yín lẹ́yìn ẹ má dá lóhùn, irọ́ ló ń pa fún yín o. Torí mo mọ̀ ọ̀rọ̀ ọkùnrin tó jẹ́ ló yẹ kí n máa accuse yín báyìí. Obìnrin dẹ̀ lèmi náà. Ṣó ti yé yín? Ẹ má dá lóhùn o, ẹ má dá lóhùn. Ṣó ti yé yín? Sister, business partner mi lẹni tẹ́ ń bá sọ̀rọ̀ yìí. And so F what? Ìgbà tó bá jẹ́ business partner yín kọ́, dá mi lóhùn, ṣé ká lọ kú ni? Ṣé sọ wọ́n yẹ business ṣé ẹ lè ṣe lọ́fíìsì ni? Kí ló wá ṣe business nínú ilé fún? Àǹtí ẹ jọ̀ọ́ ẹ má bínú jàre ń tiyín, ẹ ètè máa wá lọlé ilẹ̀ ń ṣú. Ẹ má bínú. I'll see you later. I'll call you on phone. Okay, no problem. Thank you ma. Ó dáa, ẹ ṣé. Yes ma. Nisun. Sister, Shut up your mouth! bàjẹ́ kó lọ tọ́kẹ́ tó bẹ̀rẹ̀ sí ní embarrass mi náà. Kí ni mo fi embarrass ẹ torí pé mo sòtọ́ ọ̀rọ̀ fún? Kí ni mo fi embarrass ẹ? Ṣé mo mọ irọ́ burúkú tó tún pa fọ́mọ lọ́mọ ni? Kí kan máa wò lásán. Mi bẹ̀rẹ̀ rí nǹkan táwa méjèèjì wọ̀, sí tìrúmù lẹ bá wa. Báwo ni mo ṣe bá yín? Báwo ni mo ṣe bá yín dúró náà Nisun? Kí ló ṣẹlẹ̀? Kí ló dènà? Kí ló happen? Ṣájágbédo ẹ̀ lọ ni? Ṣájágbé kìíní ẹ̀ lọ ni Nisun? Kí ló tó ń ṣe báyìí? O kì í fojú lóbìnrin rárá ni. Anything under skirt. Kí ló ṣe é bẹ́yẹ? Tó ń lágùn burúkú nínú èsì yìí. Ó sọ fún mi pé ibì kan ni mo bá yín bọ́ lóyè kí ti bá yín jọ. Ẹ wo sister kò rí bẹ́ẹ̀ ṣe ń ro èèyàn. O gbádùn ṣó ti gbọ́. Má dẹ̀ kí n rẹ́sẹ̀ gẹ́ yẹn bí mọ́ o. Má dẹ̀ kí n rí bí mọ́ o. Jókòó mo fẹ́ bẹ̀ sọ̀rọ̀ ní oṣù kó má wà bí mọ́. Ṣé bílẹ̀ yìí màmá gbé mi? Ẹ máa fi bẹni tó wá bí tí yóò wá bí. Jẹ́ kí n tún rẹ́sẹ̀ ń bí. Jẹ́ kí n tún rẹ́sẹ̀ ń bí báyìí tí mi bá ní ṣe wèrè fún jẹ́ kí n tún rẹ́sẹ̀. Ṣé pé mo sọ fún ọlọ́jọ́ mo ní máa yẹ kí n kó iṣẹ́ méjèèjì fún kó kọ́kọ́ ṣe ẹyọ kan tán tàbá rí lẹ́yìn àgbékejì fún. Ó dẹ̀ wà spacious Ṣé dáadáa. ti yẹn sìn? Àwọn pictures wọn kan can look at the sitting room. Ó try. Àwọn tó bá ra máa enjoy ẹ̀. Gan. Oh baby. Oh baby. Àgbẹ̀ lọ́ọ̀bù ẹ wò mo máa ń bí ẹ̀yin méjèèjì alájú ẹ̀ka sọ̀rọ̀ àdúgbò fine sir fine thank you. Bẹ́ẹ̀ni alájí lè wá ṣe mọ́lé báyìí lọ́sàn-án gan ọ̀rẹ́ mi. Àjẹ́ ọ̀nà kó lákàyẹ ẹni tó sọ mí dání látàlẹ́ àná mo tún fẹ́ jáde láàárọ̀ ìgbà kan ló ń sọ pé kí ni kan sẹ́yìn ni ẹ máa lọ tẹ́lẹ̀ sáìtì ni sẹ́yìn ni fẹ́ lọ sí gbani ìbáwọn ọmọ àmì tó máa ṣe fún yín síbi kẹ́kọ̀ọ́ débẹ̀ kí bá dẹ̀ ti lóun tẹ́ ṣe kí n táwọn ṣe kí ẹ ti inspect ẹ kí ẹ máa padà bọ́ ní mi. Ìyá mi ò ní choice náà àwọn láti mọ ohun wọn bẹ́ẹ̀ lé mi nínú.
màmá ló ń pàṣẹ lọ́wọ́. má má dá wọn lóhùn ẹ jọ torí Ọlọ́run téèyàn bá dalẹ̀ ṣẹlẹ̀ tó ní capable hands téèyàn lè trust kí ló ń dààmú ara ẹ̀ kiri fún everyday side everyday kan jókòó lélẹ̀ ní kí n máa wojú wọn. látàlí àná tó fi mílẹ̀ náà wọ́n fẹ́ pé wọn ṣùgbọ́n. ara rẹ̀ kóra yín sí Ọlọ́run kò ṣàánú wa. ara rẹ̀ kóra yín sí ẹ̀yin lẹ́bùn bóò ní jàre ìyá. ó máa bá mi polówó ilé fáwọn èèyàn gbogbo Dubai kankan tó máa ń lọ yẹn wà bá mi sọ fún ọ pé àwọn ilé gidi wà ń bẹ ọ jẹ́ kọ́ mọ bó ṣe ń lọ 33 Nigeria Limited ètò solid ni nice estate àwọn iṣẹ́ kan wà tí ò ṣe rán àwọn ṣe tó jẹ́ pé orí láti gbé fún wọn tí èèyàn bá jìyà fún kì í tọ́jú ní tá a bá fọ ara wa ṣiṣẹ́ fún mi pẹ̀lú ẹni mú láti mójú mi dé gbogbo ibi tá à ń sọ wọ̀nyí bí bẹ́ẹ̀ kọ́ àwọn guys wọ́n ṣe nítorí pọ́n dọ́dọ̀ ẹ̀mí báyìí ọ̀rọ̀ ẹ̀sìmà ẹ̀rọ àmà wọ́n ti gbé bẹ́ẹ̀ wọ́n máa gbé bọ́ọ̀ fún wa. ẹ̀yin lẹ́wọ̀n alẹ́ ok jẹ́ kí n ṣe kọ́ fún yín jẹ́ ká kó jọ máa lọ site. kájọ máa lọ site. yes kí la fẹ́ lọ ṣe ń bẹ̀. ó ṣe àdá fún yín àwọn owó kan wà tó jẹ́ pé deposit ni wọ́n 50,000 naira ni wọ́n tó bá fẹ́ ra lé. èmi ò fẹ́ ẹ̀yin gangan ni mo fẹ́ mi ò fowó kí n fẹ́ fowó ṣe iṣẹ́ bí ń pa mí ni àbí mi ò láṣọ lára èmi ò fẹ́. mi ò fẹ́ bẹ́ẹ̀ bá ti fi tọ́lọ́ síwájú. gbogbo ẹ̀ máa lọ déédéé ni èmi ò fẹ́ 50,000 ẹjọ́ kò kí n máa wojú mi. kì í ṣe ẹyọ kan ṣe mọ ilé tó wà nínú estate dance rẹ. mo ní mi ò fẹ́. kódà mo ti gbọ́ tiẹ̀ èmi ti gbọ́. ọ̀rẹ́ ló ń fowó ojú ẹ̀ lóyún sọ́nsìn o ló wá bèrè kọjọ́ mi báyìí máa ní tẹ̀wẹ́ owó wà ní sáyẹn. òótọ́ ni anyway Alhaji ọ̀rẹ́ mi ṣe rí nǹkan tẹ́yìn méjì jọ ń sọ ọ̀rọ̀ wà ń bẹ̀ òótọ́ wà ń bẹ̀ but the most important thing is that you both got great understanding and that's what I admire most. Understanding here is just the height. It's the height. I mean, I envy you guys. ọ̀pọ̀ ẹni fún Ọlọ́run lórí ibẹ̀ yẹn Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ kì í ṣe yẹn. Àdúrà tí mo dẹ̀ ń gbà ni pé I pray and I hope that I can find a man that can understand me. You know, just like you guys understand each other. That's my prayer. I'll be so glad. Inú mi máa dùn gan. But you see, my friend, the patient dog eats the fattest ball. Ilé àánú Olúwa iṣu. Ọ̀rẹ́ mi wo. Ayé àtijọ́ nìyẹn. Computer age la wà ń sìn. Look, you see that dog, that patient dog. If it's not careful enough, kò ní rí bone láti crack, not to talk of it. Ẹ̀fà tó bá tẹ̀ máa rí egun gan apá asọ́kùn egun asọ́kù ló máa bá ńlẹ̀ báyìí. Anyway, ju gbogbo ẹ̀ lọ, tí wọ́n bá ti nígbàgbọ́ nínú Ọlọ́run, my dear, kẹ́ni ẹ gbà pé ilẹ̀ àánú Olúwa kì í ṣú. No, gbàgbé ń sọ fún ẹ. Ṣé olúna ṣé o nífẹ̀ẹ́ ni? Ẹ tún tàn mí. Ó dàbí ṣe ń dùn mí nínú àwọn ọmọ bẹ́ẹ̀ ń dùn mí nínú ẹ̀ fún mi ní hope. So èmi náà claim it. Amen. Èmi gan bẹ́ẹ̀ claim it. Kí ló ṣe àwọn boys wọn báyìí? Ètò ìjọ́rọ̀ máa bá wọn sọ. Yeah, mo fẹ́ try àti wàásù ìgbà. Ayé lè jẹ́ ìgbà. Nisun ló ń pè ṣá. Hello, ọ̀rẹ́. Bàmọ́, ọmọ mi ò láì kàn tẹ́ ń ṣe yìí o, wà ìdí ẹ̀kọ́lá. Torí Ọlọ́run mo fi bẹ̀rẹ̀. Actually, mo ti ṣe àwọn necessary things tó yẹ kí mi ṣe. Ọlọ́run gbọ́, but mi wá mọ̀ pé díẹ̀ kan gan kò ṣe àwọn so many things tó yẹ kóun náà ṣe. Honestly, mi ò mọ̀. Ẹ wá, èmi ni máa ṣe proposal, èmi ni máa defend proposal. Tó bá dijọ́ ta fẹ́ pín owó, ẹ̀yin méjèèjì àwa pín owó. It's not fair. Jọ̀ọ́ torí Ọlọ́run má bínú. Jọ̀ọ́ torí Ọlọ́run má bínú. No, mi ò bínú o. Not at all. I'm just telling you my mind. I'll get back to Dear Kola. Ma make sure pé ó ṣe àwọn nǹkan tó yẹ kó ṣe. Supply tẹ́ni kẹ́ ṣe. It's not fair. Ẹ kàn ń mú mi lọ́dẹ̀ ni. Ayé ò dẹ̀ rí bẹ́ẹ̀. Ó yẹ kó trust me now. You've been a good friend and láti gbà tí màá tẹ́ ti ń bọ̀ náà. So. Níbo ló wà?
Actually, mo wà nú mọ́tò. Yeah, mo wà nú mọ́tò. Pẹ̀lú Kudi, of course. Oh, you are Kudi, I presume. Mi ò lè sí pẹ̀lú any other person now. Ṣé bá kí n fi Kudi lẹ̀ ni? Ó yẹ kó mọ̀ pé tí ìgbé bá ń fa ìkarùn àwọn ẹ̀ láti tẹ̀lé. No, mi gbọ́dọ̀ fi gbogbo iṣẹ́ yẹn lẹ̀ o. Wọ́n ní nǹkan tí ewúrẹ́ bá fi sí, nǹkan tí èèyàn bá fi sílẹ̀ léwúrẹ́ máa ń gbé. Yeah. Anyway, quick one. Tó bá ti rí díẹ̀ kọ́lá tó get across sí. Ní mo ní kó jẹ́ ká meet ká wo modalities tá máa fi cash attention àwọn off-takers Òṣogbo project yẹn. It's alright. Òun náà ń gbọ́, máa jíṣẹ́ fún. We need to get our off-takers off plan. Okay, alright. Oshe gone. Thank you very much. Alright. How about Oshe? Of course, ta ló tún fẹ́ pè? Wọ́n sọ kankan pa Kudi or whatever. Àwọn ń béèrè pé ta ni. Tẹ́lẹ̀ nǹkan ṣé wọ́n fẹ́ kó gbà ẹ̀ mọ́ mi làwọn ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣooṣì. Ó sì bí o. Kò possible èmi àti ẹni. Èkó lálábàákọ́ ẹ̀wà. Irọ́ ni o. Anyway, èmi gan bó ṣe wà yìí, mo ti tá tán sí ẹ lọ́rùn ni. Níbo ni ká lọ ń bẹ̀ náà? I don't know. Let's just find a nice place, hang out, and I know we've been to one or two places. Maybe a different. Níbo la lè lọ náà? Ṣé ká lọ sí pavilion or what do you think? Okay. Okay. It's alright. Come on, baby, let me hold you tight. You ain't never seen no one like me, no lie. Hold every time you wanna feel it right. I ain't trying to hurt you, cause you always be my heart. Èmi ò láì wo bó ṣe ń kájọ tó ń kájọ yìí o. Èmi ò nífẹ̀ẹ́ sí rárá. Ọlọ́run máa ṣe. Ọlọ́run lọ́ba tó ṣe. Má bọ̀ náà. Ṣé Ọlọ́run yìí ó nìkan ni kò kọjú sí? Ọ̀rẹ́ mi wọ́n ló ń sọ̀rọ̀ báyìí. Máa wo wọ́n sìn. Ó wà nílé ọkọ. Ó wà ní alájì náà. Ó ti bímọ. Àwọn ọmọ èdè ti wà ní school. Jọ̀gbà ni mo fẹ́ bẹ̀rẹ̀. Ṣé mo ṣe Ọlọ́run ni? Kí lè ṣe mi gan-an? Bọ̀ kí ló tó ń sọ̀rọ̀ báyìí? Dúró ṣé wọ́n lọ́lọ́run ni? Ṣé wọ́n lọ́lọ́run tó ń tó ni? Ó kì í ṣe Ọlọ́run náà ò lè máa sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ yìí. Wo sórí wípé mo bímọ ṣáájú ẹ̀. Ìyẹn ò ní pé tí mo bá bẹ̀rẹ̀ sí ní bí tiẹ̀ kó má bí jù mí lọ. Ìyẹn ò matter. Ṣé o understand? So kó kólà kó lẹ́kọ̀ọ́ ẹ̀ kó kọlà kó ṣarajọ kó ṣe láìfẹ́. Ìyẹn ṣáà lè wá ronú kú. Ọ̀rẹ́, time waits for no one. I know. Ṣá take it easy. Mo máa ń sọ kìíní kan, mo máa ń sọ fún gbogbo ìgbà mo dẹ̀ máa ń tẹnu mọ́. Oòrùn tó wà lókè yìí, ó taṣọ gbẹ o. Ṣé o understand? Ó dẹ̀ ń pa àwọn àbúrò ẹ̀ gan wọn nice rárá. Wọ́n ń gbé ẹ jáde àtọ̀. Ó yẹ kó máa gbé ẹ ṣeré jáde, kó gbé ẹ ṣayé, kó ṣe oríṣiríṣi kẹ́ṣe fàájì. Èyí tó ń déjúmọ́lé yóò tó nà. Ó lè bá déjúmọ́lé ń sìn kó ní pé kọkùnrin kan wọnú ilé wa bẹ́ẹ̀. Kò possible. One of these days, èmi á gbé lọ sí club àwọn aláàjì o. Lọ ṣayé àṣefàájì. Wo ayọ́kọ̀lẹ̀ pé mi dànù ni o, mi ò dànù kankan. Ìwọ rẹ ló ṣe pém lẹ́bíìsì wọn bẹ́ẹ̀ yìí. Ta ló lè rẹ́ mi àtẹ́sí kó sọ pé gbẹ́ni wá? Wo ìyá kọ́là kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ òkọ́là jọ. Ẹ̀kọ́ òkọ́là jàre. Ó yá rẹ́rìn. Smile rẹ́rìn. Oṣù ọ̀rẹ́ mi. Wo. Mo kọ́ tó fi ń dàlájì lọ́rùn. Àbí. Ó fẹ́ pa bàbá oníbàbà. Kò lè kú. Ó dà o. Bámi kí Àlàjì. All right, my dear. Ó dà wọ́n gbọ́. Màá kiss wọn. Kó o ṣe jẹ́jẹ́ o. All right there. Abu! Lọ ṣí gate. Àwọn challenges tó wà nínú ìgbésùn yẹn kọ́ ni mo lọ kọ́ sí. Ó gbọ́ nǹkan tí mo sọ náà. Mi ò gbọ́. I mean my toiletries. Toiletries? Yes. Kí ni mo ní í ṣe pẹ̀lú yẹn? Kí mo fẹ́ toiletries ṣe? Ó dàbí pé o gbọ́ nǹkan tí mo ń sọ. Mo ní àwọn parent belongings mi. Àwọn dis mi tó wà nínú bedroom níbo ló kó wọn sí. Ṣé mi àti ẹ̀yin àjọ ń ṣe àwọn dis nàbí panties ni? Ó máa wà ń bẹ̀ definitely. Kò sí nǹkan tó máa ṣe náà. Go and look for a place. For crying out loud, Nisun, ṣé mo mọ bí tí mo kó nǹkan mi sí ni? Oh Lord of mercy. I'm asking you a question. Mo ní mi ò rí nǹkan mi àrò tiẹ̀ ní ẹ pé bóyá nǹkan kan ṣẹlẹ̀ sí mi. Àbí bóyá anybody ti wọnú ilé yìí wá tí o mọ̀.
Ta ló fẹ́ wá kó panties ẹnu lé? Bóyá o fọwọ́ sí kó síbi kan ò mọ̀ náà. Then where are my things? Is it not ridiculous? Go and bury your panties over me. We don't share panties together. I don't know. I want to sleep, please. Let me just. Oh my God, Mike. I want to sleep. Ṣé ẹlòmí wá sí mi lẹ́yìn ni? Who is there? Oh, good morning. Please, I'd like to see Miss Nisun. Oh, no problem. No, just tell him Tola. Okay, well done. Okay, thanks. Oh. Báwo ni? Darling. Ṣàlàáfíà. I'm fine. Ṣó wà okay? I'm fine, Ronke. Adúpẹ́. Motilola, me my ex-girlfriend and my business associate. Detola, me my fiancé, Motilola. Yeah, let's not forget. The last time to Wabi, Oloba mi ṣàwọn clinics kan. Did you anything significant to Danu? But mo sọ fún ẹ now. Mo rán pants kan tí kò make sense tó ti já nídìí tó ti ní hò tó dàbí pants àwọn ọmọ ní dọ̀tí àwọn ọmọ gutter báyìí. Mo sọ fún ẹ now. Are you sick or something? Ṣé wọn máa tẹ̀lé láti ìdílé yín wá? You have the gut, the audacity láti sọ fún mi pé àwọn panties mi wọ́n ti jájẹ ó dá sí gọ́tà bí wọ́n sọ pé ó dá sí. Are you mad? Oh my God. Now mo ṣe ń wọ yìí out. I said out. Now, get the hell out of here. Where's my key? Listen, It's not what you think. tell me this is not true. No, it's not what you think. Seriously, I'm just trying to be sincere. Nisun yẹn ọkùnrin mà ní ọ̀rọ̀. It's not what you think. Nisun ò máa kí ń ṣe èèyàn o. You have the guts. Ó tún yìí pa irọ́ fún mi. Wípé ọmọ yẹn ò kí ń ṣe girlfriend dẹ. I just wish you appreciate my truthfulness. Seriously, I'm not. I'm just trying to be clean. Ó rí pé shock. Wọ́n pè ní ex-girlfriend dẹ. That's the way it is. Oh my God. Seriously, I'm not trying to hide anything from you. Just try to be open. Seriously. Nisun, You know how much I love you. will you shut up? Shut up! Ó rẹ́ ni ẹ bó ṣe ń dún ni. Irọ́ ló kún bí all lies. Lies ló ń jáde nínú ẹnu ẹ. I wish you can understand. Seriously. Ẹ̀yin ọkùnrin ẹ̀ lè change. Just shut up. Oh. Shut up! It's Motilola. Come on, baby, let me hold you tight. You ain't never seen no one like me, no be lie. Hola, every time you wanna feel it right. I ain't trying to hurt you, cause you always be my heart. Sister, for how long are you going to continue to live alone? Ẹ̀gbọ́n tẹ̀yin àti ẹjọ́ ọjà, ó ti padà wá bẹ̀yìn. But ẹ kọ̀ jálẹ̀ ẹ sọ pé ẹ ní gbọ́ tiẹ̀, ẹ sọ pé ẹ ní gbẹ́bẹ̀. I don't love him. So it can't work. I mean, relationship tí kò bá sí ìfẹ́ ńbẹ̀ kò lè last. Because kò ní enjoy, me no, they need enjoy. We're not going to enjoy each other. So what am I looking for in such a relationship? So why don't you just get another man? For how long are you going to continue to remain a spinster? You won't remain a spinster for the rest of your life. It's easier said than done. Where's the man? Ọkùnrin tó dá wo ló wà ń tàn sí tó wà trustworthy. I know. There's no one. They're all scarce. So what are you talking about? Ìyẹn ni kẹ́ máa sọ o. Àwọn ọkùnrin tó dẹ̀ dá dẹ̀ ṣì wá ń gbòòrò. Ó kàn jẹ́ wípé k'Ọlọ́run jẹ́ kí ẹ lè rí ẹni bí ọkàn yín ni. Sister mi, you know I love you so much and I can't afford to watch you miss it again. I love you too. And thank you so much. Thank you so much for standing by me. Ushego, I know. I love you. Ushego. Sister mi, everything ma wa okay, Shegbo. It's all right. I know. Your friend, Nisun, right? Yeah. When is he coming to pick you? Oh, okay. Ó pè mí láìpẹ́ yìí. Ó sọ pé òun ti ń bọ̀, kò ní pẹ́ dé bí anytime from now. Oh, okay. Ibo lẹ ń lọ ná? A kò fẹ́ dé club ni. Ṣé mo lè hang out pẹ̀lú yín? Why not? Are you kidding me? Ṣé wá lọ? Wọ́n náà mọ̀ pé sister ó ṣì lè, mo ṣe fine ju àwọn girlfriends yẹn lọ. Ẹ ta lẹ́nu bàjẹ́. Kí ló tó yá ń ṣe báyìí?
ṣé mo pé tá a bá débẹ̀ ilẹ̀ máa náwó. Okay, let me go change. Àbí ṣé mo lè lọ báyìí náà? Kò sí bẹ́ẹ̀ ṣe wà ẹ jẹ́ ta lẹ́nu anytime. I just love you. Wow. Daddy. Ọkọ ńkọ́ kí ló wá pọ̀ sí ojú ìkọ́rẹ́ lọ́wọ́. Daddy. Yes. Nisun ṣẹ̀ mí gan-an. Nisun. Bẹ́ẹ̀ ni. Kí ló ṣe wọ pẹ̀lú ẹ̀? Ẹ̀sà Nisun ó ń tẹ ojú mi mọ́lẹ̀ o. Nisun ò dẹ̀ mọ̀ mi tó bá mọ̀ mi kò ní bá mi dánwò àwọn nǹkan tó ń bá mi dánwò yìí kò ní bá mi dánwò. Ẹ jẹ́ mọ̀ wípé Nisun máa ń gbé obìnrin wá sí ilé tí èmi pẹ̀lú ẹ̀ máa fẹ́ra wá sí gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó. Ó máa gbé obìnrin mi wá síbẹ̀. Nisun. Bẹ́ẹ̀ ni sà. Tó bá tún gbé obìnrin yẹn wá, gbogbo private belongings mi tó wà ń bẹ̀, ẹni yẹn á tún lò. Tí bá máa fi dé báyìí, máa bá nínú dustbin tó yẹ kó máa ti lò sí bá pèsè rẹ̀ máa rí pé òórùn ẹlòmíì lórun ń bẹ̀. Because at times mo máa lọ sílé wa máa lọ 2-3 days níbẹ̀ tí mo ní sílẹ̀ around. Ọjọ́ tí mo dẹ̀ accuse ẹ̀, òun lọmọbìnrin yẹn wọlé. Tó tún lórí láyà tó tún introduce ọmọbìnrin yẹn sí mi pé ex-girlfriend òun ni. Bẹ́ẹ̀ ni, ọmọ yẹn tí wọ́n jẹ́ kí n mọ̀ wípé òun lòun lo nǹkan ti tèmi o. Daddy, Nisun ṣẹ̀ mí o. Nisun mọ̀ mi tó bá mọ̀ mi kò ní bá mi dọ́rùn nǹkan tó bá mi dánwò kò ní bá mi dánwò ẹ̀ wò. I'm tired. It's all right. Lákọ̀ọ́kọ́ náà, màá kọ́kọ́ bẹ̀ wípé kó má bínú. Lẹ́yìn náà gbogbo ọ̀nà tí Nisun máa fi gbà tó fi ṣẹ̀ rí pé mi ni mo ṣe lẹ́ṣẹ̀ ó ti yẹ. Meanwhile, Nisun náà kiri wá ṣọmọ bẹ́ẹ̀ o. Ọmọ níbi níran ni. Èmi ni mo tọ́ Nisun tó ń wò yẹn. Òun ló bí tẹ̀lé ìyàwó mi. Gbogbo tó dà ní ìní ọlá mi ọlá agbára Ọlọ́run ọba ni. Is well to do. Gbogbo nǹkan tí Ọlọ́run fún ọmọkùnrin ní ayé yìí lọ́lọ́run ti ṣe fún ní àárọ̀ ọjọ́ ẹ̀. Sórí kò sọ́mọkùnrin tí ò ní fẹ́ ṣèwé. Mo fẹ́ kó mú yẹn dání. Bó ṣe wà nílé kìlú wà ní gbàǹjà àtọkùnrin àtobìnrin. Èèyàn á fẹ́ ṣe ìwé. But mistake tó ń ṣe ni pé nígbà tó ti wá decide pé òun fẹ́ settle down. Àwọn tó dẹ̀ ti ná ọmọ ẹnìkan tó mú yẹn náà ló yẹ kó jẹ́ ẹ̀kan tó àwọn wájú ẹ̀. Àwọn tó kù yẹn ó ní láti pa wọ́n ti sẹ́gbẹ́ kan. Ó ti yẹ by mistake tó ṣe ni and màá bá sọ̀rọ̀ tí mo dẹ̀ mọ̀ pé ó máa yí padà. Sórí ìwọ pẹ̀lú Nisun ọjọ́ bí yín pọ̀. Ẹ jọ ṣe kékeré ẹ mọ́ra yín from nowhere. Ẹ pàdé lágbájá wù mí ìwọ náà wù mí. Ẹ wá tún wá wò sí kúrúkúrú ìwà wa jọra wa tí a bá di tọkọtìyàwó kò sí tó bá nínú ẹ̀. Bọ̀ mo fẹ́ kó máa rántí pé àwọn ìwà tó rí lọ́wọ́ Nisun ó máa rí lọ́wọ́ ẹ̀. Ìwà tóun náà rí lọ́wọ́ tiẹ̀ náà òun náà máa padà rí. Ẹ máa try láti tolerate ara yín ni o. Ìwọ tó á pọ̀ jù nínú iṣẹ́ ọwọ́ tiẹ̀ ló wà. Wo bí lè ṣe tóbi tó. Tí àwọn ọmọ tán bínú lè tí wọ́n bá dàgbà tán dògbò táwa bẹ̀rẹ̀ sí ní rí senator tá à ń rí ẹlòmíì tó wà ní rep tá à ń rí governor tá à ń rí lawyer tá à ń rí tí gbogbo àwọn ọmọ yẹn padà sóríire tá la máa kí nínú ilé yẹn
ìyá tó wà ní tó bí àwọn ọmọ yẹn ni tá máa kí ó kú oríire kó àfaradà because tẹ́ ẹ bá béèrè lọ́wọ́ ìyá yẹn ó máa rí wí ṣùgbọ́n tẹ́kọ́ bá ti lọ fi ìgbónára tó ti lọ fi wà líle tó ti lọ fi ṣe gbà yẹn ó possible kó má jèrè àwọn ọmọ yẹn àbí kó má bẹ àwọn ọmọ yẹn síbẹ̀ àbí tó bá bẹ wọn bẹ̀rẹ̀ kó má jèrè wọn. Yes, sir. Please, my dear. Má fi ìbínú àbí mo rí nǹkan kan tó dùn mí má fi jẹ́ kí wọ́n pẹ̀lú ẹ̀ kẹ́ part. Ìwọ béèrè anything lọ́wọ́ Nisun. Tó bá béèrè lọ́wọ́ ẹ̀ tó bá pé ọ̀sẹ̀ kan tí ó bá ṣe fún ẹ. You don't need to come here, just give me a call. Tí n bá pàṣẹ fún ní èní tó bá dúró látàrí pé mọ́tò ló bá béèrè lọ́wọ́ wọn máa gbé mọ́tò yẹn abá ẹ̀ lé. Tàbí kó pè é pé ó yá come let's go wá lọ sọ ìhun kan tó fẹ́ fún mi. My dear, please. Thank you so much. God bless you, sir. So we take care. I promise that girl will never come to that place anymore. Kí ló ṣe dandan wọ́n fi ń fẹ́yàn ní ìfẹ́ mọ́ kó máa lọ torí gbogbo orí burúkú tó máa ṣe náà mo ṣe fi sílẹ̀ nǹkan tó tún ṣe fún mi gbogbo ara ló ń ro mí sí apá ìgbọ̀n ń ro mí ẹsẹ̀ ń ro mí everything mi gan mi sùn mọ́jú. ẹ ní máìndì ni mo láti bá yín fún mi gbóná ìfọ̀mẹ́ǹtì. ẹ pẹ̀lẹ́ aṣọ ká nírú mi ò tẹ̀ wá sílẹ̀ lánàá. rọra omi yẹn gbóná má fi jó rẹ o ó ti ẹ̀ ṣe tó gbé mi kúrò ń bẹ́yìn ó ṣe gan ni. àṣẹ ń bá wa fi yín lẹ̀ ni. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ wọ́n bá ṣe báyìí náà. ẹ pẹ̀lẹ́ ẹsẹ̀ wọn ń kọ́. ẹsẹ̀ yẹn bò. ewu tán tí ìbò ṣe pọ́n ibi òwò wọn débẹ̀ o àǹtí má sẹ́sì gan kẹ̀ mo máa lè lo wọn sẹ́jẹ̀ tèbi àmọ́ kí ni ká ti gbọ́ ọ̀rẹ́ sista mi. ẹ pẹ̀lẹ́. yé bàbá yìí máa lẹ́rù lọ́wọ́ o abájọ táwọn obìnrin ṣe máa ń fẹ́ ń tẹ̀lé mo dẹ̀ ti ní feelings fún ṣá ṣùgbọ́n àbúrò ọ̀rẹ́ mi ni ó dẹ̀ tún jẹ́ ọ̀rẹ́ àbúrò mi. ìyá kí ló ṣe rèé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ sista Desire ó mọ̀ wọ́n náà alọ club boyfriend wọn she slept here. Nisun. No. She not ti fẹ́ pa ẹ́ báyìí. No, it's not what you think. No. Nisuru. Jesus. My. Orí bí ṣòṣì sí mọ́. Ó ṣe káàkiri. Orí tó máa ṣe sí mọ́. Ó tó wá dé ọ̀dọ̀ àǹtí Desire. Ẹ gbà mí. Irọ́ àbúrò. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ṣèṣe sọ wọ́n wá ń fi omi gbígbóná wọ́n fi ń bá mi jó ara. Ẹ jọ̀ọ́ àǹtí àbí kí náà ń pè yín ẹgbẹ́ kọ́ ìwọ. No, this time around, I'm telling you the truth. Seriously. Shut up. Ṣìnà ló máa pa ẹ́. Ṣìnà òun ló máa ń rán ẹ lọ sí ọ̀run. Ṣé bó ṣe ń wọ̀ mí yìí? Ọjọ́ tó bá tún súnmọ́ mi. Nílé ayé ẹ̀ tí ayé ẹ̀ fi parí tó bá tún súnmọ́ mi. Wàá kú ní ọjọ́ yẹn. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún. Àbúrò ìyàwó. Mo ti lọ́la. Ìyàwó. A máa ṣe nǹkan báyìí. Sister. À ń bọ̀ ṣá. Ó sàárọ̀ o. Ta ló wà nínú ọgbà náà? Ẹ káàárọ̀. Ẹgbẹ̀lẹ́. Ẹkú gbọ́rẹ̀ ta. Yes, sir. Ọmọ àṣàárọ̀ kẹ́. Nisun kọ́ṣọ́ wà lé. Nisun à, wọ́n ń sun bí odò náà lé mẹ́. Ọlọ́run fi sísun rọ̀ wọ́n lọ́rùn ni. Bí wọ́n bá jókòó báyìí bí wọ́n bá mọ omi kọ́bọ̀ wọn làárọ̀. Olóyìnbó sì ní it's a blessed sweat, it's a blessed water. Ẹ bá ti ń bọ̀ ẹ gbá bẹ́ẹ̀ ẹgbẹ́rẹ́ ilé ìrọ̀rùn.
wá ọ̀dọ́ yín máa da gan ni o èwo ló tún kọjá orí bídìí ṣe é ṣe ni bí ìgbà tó bomi sí pólíbàgì táwọn àlù ṣẹ̀kẹ̀rẹ̀ Ọ̀yọ́ ṣẹ̀kẹ̀rẹ̀ ṣe fọpálù. Gàjí kí ló tí ì rí mo máa fọ sórí ìyàn yín gangan ni ẹ̀yin ọmọ alábàríkà Pasuma ló fi kọ ni ló ní angari mímọ́ gbọ́n ọbẹ̀ wa Nàìjíríà kí náà fẹ́ dé sí. so ibi ni Paso sọ pé wọ́n máa dé sí. ìyàn yín ni wọ́n dé sí. báwo ni ìwọ mi. kí ló ń ṣẹlẹ̀ ń bí. jẹ́ kí èmi wọlé lọ. wọ́n lè máa wọlé lọ. Okay, all right. Ẹ pẹ̀lẹ́. Báwo ni? lóúnjẹ báwo ni tálà wọn. Mo rò pé wọ́n ṣèṣe ní. ọlọ́pàá ti mú ọ̀rẹ́ dé Ọ̀kọ́lá o so kó bó bá ṣe lọ bẹ́ẹ̀lẹ̀. You're saying so much. Just go. We'll talk tomorrow. lọ síbo I'm going nowhere ṣé nítorí àǹtí Désiré àbí kò jọ. Sista Désiré tí mo gbé kúrò ní club tán. Désiré kọ Désiré àná. I'm just confused. sórí ọ̀dọ̀ wa yẹn ó dàbí ìgbà tó yẹ pé èèyàn bá ní abatíọ̀ tó wá mú ọmọ tó ń gbé wọrí flabush tó ń kún tó ń sá sísá tó ń jẹ bíbọ̀ tó ń jẹ dín tálápá ń yapa tẹ́lẹ̀tẹ̀ yẹsẹ̀ tó ní dọ́là ń sa dọ́là bẹ́ẹ̀ ni bíbà ìṣeré. ibi ìdá gan ni o ìgbà tí mo délẹ̀ kan yẹn èwo ló mú ìyẹn tó fi bínú jáde. sórí tí ọmọ tó bínú jáde ni ọ̀rọ̀ wọn ń máa ń sún mí gbà mí sórí ọ̀gá tó yẹ pé wọ́n tutù tí wọ́n dákẹ́ rọ́rọ́ bí ẹni tí ò lè jẹ́ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni sórí bí kan bá ti rẹ́ni wọlé báyìí gbága ìmí ò bínú jáde ni yóò le jù ní èmi mọ tí wọ́n fà. sórí ọ̀gá ń gbà mí gan wọ́n lè má mọ nǹkan tó wọ́n tọ̀ sórí àwọn ọmọ tó ń wò yìí omi ni wọ́n o wàá máa ṣáwọn wàá ṣámi tó bá ṣá kò ní mọ̀ lára. béèyàn bá sì ṣá omi títí omi nípa mo fọ́ o. àwọn nǹkan tó lè ń gbà wá níta wà ire o. ìfàtẹ́sì ọba pọ̀ ẹ bá pọ̀ o. àwọn lábẹ́ pàrọ̀ rẹ̀. bí ọba sì ti wọn ni ọ̀pọ̀lọpọ̀ ọba ti kú èmi ò ti ronú dànù èmi ọkàn park lérí tó mainland bridge ni. ẹ ṣeun o Ọlọ́run má kó yín lẹ o ẹ ní tán lẹ o. àbáyé wọn jẹ́ gan o. wọ́n mà ṣe bẹ́ẹ̀ fáwọn ọmọ tí ń náà o. à ń ràn wọ́n lọ́wọ́ o àti wọ́n á ta o. àwọn ọmọ tọ̀dọ̀ yín náà ṣe mà ní o mo mà fọ́. ọmọ tí ọ̀dọ̀ wọn fi jọ mí lójú sórí ẹ̀yìn wọn ni tó bá yá tó bá padà ló bí ọdún mẹ́wàá sí láyé ó ṣeé ṣe kó máa affect tripod. àwọn lọ. wọ́n wo àwọn ìyá yín kan báyìí bí wọ́n bá dìde nísìn wọ́n máa rà bàbá. Zọlá mú mi gòkè location. ẹ máa lọ ẹ máa wọ ẹ lọ bá wá fúrúùtù wa abẹ́jẹ fúrúùtù. sórí ọ̀dọ́ yìí náà ń pè ní atmosphere for miracle. Yes. mi ì lọ anywhere mọ́. kúkú kó bẹ́ẹ̀dì ilé ẹ̀kú kọ́ máa bọ̀ àyìn kò lè rọ́mọ. ṣe má tán láàrin ìṣẹ́jú márùn-ún tábàyè wà á yín sìn ọmọ mi ò wọ flabush. wọ́n á tún wọ̀ bí. wọ́n á tún wọ̀ bí. jẹ̀ndúró. ta ní kẹrẹ̀ wò. ń bọ̀ kọ́tọ́ lè jẹun ó lè jẹ́rọ abatíọ̀ mi kọ́tọ́ lè jẹ́rọ abatíọ̀. níbí. The love for this boy keeps growing in my heart. How can I stop it? How? Oh my God. Kí ni ká ti gbọ́ pé àbúrò ọ̀rẹ́ mi ni mo ń fall in love pẹ̀lú. Ọlọ́run màmá ṣàánú mi o. Ó yá wá lọ jẹ oúnjẹ yín ti ready. I'm not hungry. Ṣé báyìí lè sọ pé bí ń pa yín tí mo lọ sí oúnjẹ fún yín? Kí ló ṣẹlẹ̀? Sweetheart, I want to ask you a question and I need you to give me a very honest answer. Okay. Is there anything wrong if a lady finds love in a younger guy, like an elderly lady falling in love with some guy that she's a bit older than? Is there anything wrong? Nope. Really? Yes, there's nothing wrong in that. He loves you and he's very responsible. I don't see anything wrong with that. Let me give you a hug. Thank you.
I needed to hear this from you. Thank you. Okay, I'm hungry now. So you eat now. I never spilled the bits. I did spill the bits. I always said I'm excited. Whoa, sorry. Tí o bá sí nǹkan láàrin ẹ̀yin méjèèjì, ẹ má ṣe, ẹ má ṣàyẹ̀. Tí o bá wà láàrin yín, yá fi ọ̀bẹ gún. Mi ò fẹ́ gbọ́ rárá, mi ò fẹ́ gbọ́ anything. That's okay, Alaja. My dear, tèmi yé mi o. In tí mò ń sọ yé mi o. In tí mò ń sọ yé mi o. Bá dé bó ṣe rí gbogbo nǹkan tó ń kù sójú yẹn, òun ló yẹ kó fi dàbí ọmọ kékeré o. Tí mo fi jùlọ kò pọ́dún kan o. Ẹ má tiẹ̀ súnmọ́ rárá, mi ò tiẹ̀ fẹ́, mi ò fẹ́. Ọ̀rẹ́ mi ni now. Mi ò fẹ́ nǹkan láàrin ẹ̀yin méjèèjì. Mi ò fẹ́ o. Má yẹ kó fi gbogbo nǹkan tó ń kù sójú. Má yẹ kó fi deceive ẹ. Mi ò fẹ́ wàhálà o. Mi ò fẹ́. It's all right, dear. It's all right. Nisun fún ara ẹ̀ kì í ṣọmọ ekele. Ó yẹ ń sìn. Ohun tẹ́mi fẹ́ gbọ́ lẹ́nu ni mo ti gbọ́ yẹn. Ó ti jẹ́ kí a mọ̀ pé nǹkan tá a gbọ́ irọ́ ni. Ó ní kò sí nǹkan kan tó pọ̀ láàrin pẹ̀lú ẹ̀. Good. Ó wá ní kó ṣe àtúnṣe by calling your lady pé lágbájá ohun tó ràn yẹn kò rí bẹ́ẹ̀ o. Ẹ̀sùn pẹ̀lú náà fi ń sọ orú nǹkan bẹ́ẹ̀. Ṣé o mọ̀ pé mi ò sí níbi chicken yẹn ti ṣẹlẹ̀? Sister ò dẹ̀ sí ń bẹ̀. Ẹ̀yin méjì wà mẹ́jọ mọ nǹkan tó ṣẹlẹ̀ ní táìmù yẹn. Ẹni tó ń purọ́ náà ẹ̀yin méjì mọ̀. Ṣùgbọ́n tí wọ́n sọ bíbá yìí làwọn gbàgbọ́. You understand? Tí o bá máa fẹ́yàwó àti ẹ lóhùn òfẹ́ kó jẹ́ pọ̀ rẹ̀ tòun ló máa fẹ́. Pẹ́pẹ́ sí àjùlọ yẹn ìbàrẹ̀ ọ̀ sí nínú kínní. Olóhùn òfẹ́ kó jẹ́ pọ̀ rẹ̀ tòun ló máa fẹ́. Kó tẹ̀ wá ṣe nǹkan tí yóò rò pé òun. Ó dáa kó má rí bẹ́ẹ̀. Bó ló wá lọ báyìí? Ẹ máa padà sílé. Mi ò fẹ́ dé ọ́fíìsì ẹ̀ mọ́lé ni. I've got other documents to treat at home. So. All right. I shake it. Take care. Come on, baby, let me hold you tight. You ain't never seen no one like me, no be lie. Hola, every time you wanna feel it right. I ain't trying to hurt you, cause you always be my heart. Àwẹ̀ bóde kò wá sọ fún mi ohun tó mọ̀ nípa ìfẹ́. Ìrírí tó ti rí. Wá sọ fún mi o. Ẹni ọtí ìfẹ́ ò lè pa, bébí. Mi ò wá bẹ́ẹ̀ yọ̀, mo wá wọ̀n lẹ́nu. Dúró ná. Ṣé o ò ní tìjú ni? Kí ló ṣẹlẹ̀? Ṣé ojú ò tiẹ̀ ni? Pẹ̀lú gbogbo nǹkan tí mo ṣe fún ẹ, tí mò ń bẹ wá ọkọ, tí mò ń bẹ wá fọkànbalẹ̀, ṣé nǹkan tó yẹ kó fi sọ fún mi lélẹ́yìí? Kí ni mo ṣe? I don't know. What are you talking about? Kí ló wọ́n lọ́dọ̀ Nisun Ayomi? Ìfẹ́ mi. Ìdùnnú mi, ayọ̀ mi, ọkọ mi, ẹni tó kàn mí yàn, ẹni tó kàn mí. Shut up! Ta ni fẹ́ ta lọ́kọ ẹ? Dẹ́mi ò ta ni fẹ́ ta lọ́kọ ẹ? Òun ni, ẹni tó kàn mí yàn ni. I love him. Are you in your right frame of mind? Ṣé o wà okay ṣá? Lọ́dọ̀ ṣé ìwọ ń ṣẹgbẹ́ Nisun ni? Oh, come on. Age is just a number. Kò matter now. Ọdún mélòó náà mo gbà lọ́wọ́ ẹ̀. It's not as if I'm too old. Really? Yes. Ṣorí mo wá wọ̀n ẹni. Mo wá wọ̀n ẹni o. Ṣorí méjì péré ni ìyá wa fi wá bí. Èmi àti Nisun Ayomi nìkan ni. Mo wá wọ̀n ẹni, mo wá bẹ̀ ẹni, mo wá wọ̀n ẹ gidi gan. Kó o lọ gbọ́n bí tó ti máa ń gbọ́, má jẹ́ kí n rí ọ̀dọ̀ Nisun Ayomi mọ́ o. Má jẹ́ kí n rí ẹ̀mí mọ́ rárá àtọ̀. Mo wá wọ̀n ẹni o. Next time tí n bá rí ẹ ń bẹ̀, má jẹ́ kí n wojú ẹ o. Má jẹ́ kí n rí ẹ̀mí mi ò fi Nisun Ayomi bá anybody ṣeré o. Not even you. Kí ni mo fẹ́ ṣe fún? Ṣé mo fẹ́ harm ẹ ni? I love him. I don't get it. Ó yẹ kí ni o máa dùn pé mò ń fa àbúrò ẹ. Èmi látọjọ́jọ́ tí mo ti ń wọkọ̀ tí mi ìrọ̀kọ̀ mú àjàjà rẹ́yàn tó love mi tó fẹ́ fẹ́ mi ó dẹ̀ wá ń bínú. Wọ́n wà ní ọkọ tiẹ̀ náà. Tó bá jàbúrò ẹ̀, so what? Àbí kí ni big deal gan? Ó dẹ̀ wá sínú ṣọ́ọ̀bù mi ó pariwo mọ́ mi. Tí iná ọ̀gbà tí ìtọ́láṣọ ẹ̀jẹ̀ ò ní tán lè kan náà ó ṣe máa para lọ bá wọn. Oh yes. Lẹ́yìn 40 kwa mẹ́ta gbogbo àná unreplied. tó wáyé pé 40 mẹ́wàá ló bá gbà ẹ́
kò tí ì tó ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀. náà òótọ́ ni náà ọkùnrin nìwọ náà náà ṣé o lè gbarú ẹ̀ ọkùnrin mímí ò lè gba I can't take it wá pa lọ́ba ó máa bẹ́ dáadáa bá a bẹ̀yàn bí wọ́n ṣe ń bẹ̀ bẹ́yàn ṣe ń gbọ́ ni ó ti yẹ tó bá bẹ̀ ẹ́ tí ò bá gbọ́ èmi á gbéra máa lọ bá fún ara mi. ọmọ yóò ẹgbà kó wọlé ìyàwó àfẹ́sọ́nà lásán ni. ìyàwó àfẹ́sọ́nà náà ló ń padà wọlé ohun tó yẹn bá dẹ̀ ṣe fún ọ lójú ọ̀nà right ló máa padà ṣe tó bá wọnú lé o ṣùgbọ́n pé ìwọ fún ara ẹ gan ti ní stain níwájú ẹ sìn ìwọ ò tí ì rí mistake ti ara o òun ló kọ́ rí mistake ti ẹ nígbà tó máa rí mistake kan ibi tó ti rí ibi tó ga jù ní ibi tó ga jù tí ó expect láyé kàtẹ́ lọ́mọ tí ó tó ọ̀tọ̀ nìyẹn àwo level tá à ń sọ yẹn wọn náà wo level yẹn náà ó ti yẹ ó ń láti padà lóko bẹ́ẹ̀ dáadáa nígbà tó fẹ́ kó lé mi báyìí ṣé ó kẹ́rọ̀ ẹ̀kọ́ mi kò ìyẹn fi hàn ipò ṣe nífẹ̀ẹ́ ó fẹ́ kó mọ nǹkan tó ṣe ó fẹ́ kó mọ̀ ló ṣe mọ̀ọ́mọ̀ ṣe nǹkan tó ṣe pẹ̀lú ẹ̀ if possible rather gift fún. really mi ò máa lọ bẹ ṣe sọ aláàjì. do that for me. máa kọ́ ní speaker yẹn jọ. okay sir. Come on, baby, let me hold you tight. You ain't never seen no one like me, no be lie. Hold I every time you wanna feel it right. I ain't trying to hurt you cause you always be my heart. Mo ti notice the látàrọ ó ti ẹ̀dọ́ òun drink kí ni nǹkan tó ń ṣẹlẹ̀? Babes, I'm not happy. Tí má ti ń ro ọ̀rọ̀ Nisun, ó máa ń múnú bí mi gan. Kí ló fẹ́ fà? Kí ló fẹ́ fà tí Nisun máa sọ pé sister mi ló kàn tóun fẹ́ máa fẹ́? Ṣé torí owó tó rí ni àbí kíni connection yẹn ẹ jọ̀ọ́ ẹ ṣàlàyé fún mi. I mean. Dear Kola, tí bá sọ pé mi ò gbọ́ nípa ọ̀rọ̀ yẹn, irọ́ ni mo pa. I know about it, but I see nothing wrong in it. Kí ló wà ní pé Nisun date àǹtí ẹ̀ sọ? You see nothing bad in it. Yeah. No, ó dà pé o understand nǹkan tó ń ṣẹlẹ̀ níbàyí. Nisun ọ̀rẹ́ mi àti sister mi as in sister mi tó jù mí lọ ẹ̀gbọ́n mi. So? What are you trying to say? My sister dating my friend? Man, kò lè work. Dear Kola, you don't have to involve yourself in this matter. To me, age is just a number. In as much still love bá ti wà láàrin àwọn méjèèjì. Ẹ gbàgbé ẹ kò lè ṣeé ṣe kò lè work. You no fit understand kò connect ara wọn papọ̀ náà. Àǹtí mi pẹ̀lú sister mi pẹ̀lú ọ̀rẹ́ mi. Kí ló fẹ́ fà yẹn? Kí ló fẹ́ fà? Wetin he get to him be? Kí ló fẹ́ fà? Ọmọ kò lè ṣeé ṣe o. It's all right, it's fine. Tó bá ní ká gbàgbé, no problem. But whatever is gonna happen is gonna happen. Olumo, for me, no. Ìbílẹ̀ yìí wà tó ti ṣe fàájì. Ẹ wá yọ wọ́n sẹ́tì àbí? No, so like sexy. No, fi wọ́n sílẹ̀ wọ́n fẹ́ ká mọ̀ kán wà bíbá yìí ni. So àdẹ̀ tí lé káwọn bí ní ẹ̀ so the next ni pé ká ṣe fàájì. Báwo la ṣe lọ? Anyway, àmọ̀ náà kàwé pé ká ṣe 5 minutes. kó fún wọn ní ìṣòro ẹ̀ kọ́ dà fún mi. Àbá àlàtí máa sanwó lórí ẹ̀. Hi, what's up? Kí ló ṣẹlẹ̀? Happiness na. What's the? You're looking cute. Hi. Ọkọ mi, jọ̀ọ́ torí Ọlọ́run má bínú. Nígbà tí ọkọ ẹ wálé tó sọ pé ó gbá òun létí mo ní kó gbẹ́nu ẹ̀ dání kó gbẹ́nu ẹ̀ sọ́hùn ọ̀rọ̀ burúkú wo ló ń sọ jáde nígboro ẹ̀ ni ó ṣe é ní náà tó o bá ṣe kankan ní déédéé mú ẹ kó gbá etí ẹ̀ á ti ní tó ṣe fún ọba ó ń ṣe olórí á mú nǹkan ẹ̀ mọ́ránú kọ̀rọ̀ yàrá á bẹ̀ tó bá yọ̀ dọ̀bálẹ̀ àdọ̀bálẹ̀ fún kò sẹ́ni tó ń gbọ́ má wàá sọ orúkọ bẹ́yẹn fún mi mọ́ ìyàwó mi mo bẹ̀ ẹ́ lórúkọ Ọlọ́run má bínú ṣùgbọ́n má bínú. Sofia níjọ́ tọkọ ẹ̀kọ́ débi tó sọ pé bákan pé ó lo èmi ò nígbàgbọ́ sí ṣòṣì ẹ̀sìn torí pé ẹ bá gbé ọkọ fún wèrè ńgbà mí àrómọ́ra ló máa ró fún ẹ pé èyí tó dùn ló máa rò lọ́dọ̀ tèmi mi báyìí. Màdìá ṣé lóòótọ́ ni wọ́n gbá ọkọ ẹ létí? Ọ̀tọ̀ ni mo gbá etí ẹ̀. Nǹkan tó dẹ̀ ṣe fún mi òun ló fà á. Nǹkan tí mi ò lè ṣe fún òun ló dánwò pẹ̀lú mi. Tó bá yẹ pé lóòótọ́ ló bá gbá etí ẹ̀. Ìwà játijàta yìí àti tọ̀rọ̀ gbá ni
ò ṣe dáadáa ọmọbìnrin gidi kan kì í ṣerú ẹ̀ kì í ṣe nǹkan tó dáa kí wọ́n gbọ́ sókè gbọ́ ọkọ̀ létí fáìn èèyàn máa ṣẹ́ra èèyàn kó fi ẹ̀rọnú hàn is more better tàbí pé kó wá gbọ́ sókè kó gbá irú bí wọ́n ṣe náwó tó gbá ẹ̀tẹ́ yẹn kó ń kẹ́ mọ́lẹ̀ kó bẹ̀ sí nílùú ẹ̀ do you understand ṣé wọn pẹ́ tí méjì ẹ̀ ti tọ́nà pèsè nìyẹn. ẹ̀yin ọ̀dẹ́ gbọ́dọ̀ tọ́nà pèsè rárá àtọ̀ do you understand so but at times out of annoyance àwọn nǹkan kéékèèké náà máa ń wáyé bẹ́ẹ̀ mi ò lè fẹ́ kí wẹ̀ kí kò wáyé mọ́. á dà fún ẹ á dà fún ẹ wàá délé láyọ̀. ọmọ tí wọ́n fi ń tọrọ ọmọ rèé o aláàjì 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 àwọn ọmọ rèé o ọmọ alálùbáríkà rèé o aláàjì olóríire ọmọ nílò wọn o olóríire alálùbáríkà ọmọ nílò aláàjì àwọn ọmọ tí wọ́n fi ń yan gan rèé o ọmọ ọlọ́mọ ńgbà tí ó gbèsè rán yàn ó yà aṣẹ́ náà sísàn gbọ́ ẹ̀ ló ń tuná wì ló ń ṣe ọmọ rèé àwọn ọmọ alálùbáríkà ọmọ tí wọ́n fi ń tọrọ ọmọ rèé kò tiẹ̀ wojú anybody ó yà bẹ́ẹ̀ lọ sí nǹkan ẹ̀jẹ̀jẹ̀ mo rógo mo dáràn o àbúrò mi tún gbé ilé ìwálé ẹgbà mi o aláàjì aláwọ̀ ọmọ dáadáa rè. ayé mi kò dùn bí You even dare open your mouth and talk to me? So irú ẹranko báyìí ni ẹ bọ̀bọ̀ yìí. In spite of the fact pé òun charm sister mi òun lògùn fún wọn, o tí ìjáwọ́ náà o sì tún bá àbúrò mi lájọṣepọ̀. So just calm down, don't raise your voice. We're friends. Ọ̀rẹ́ ni wá, èmi àti ìwọ ẹranko yìí. Kí o máa sọ pé ìwọ ló fẹ́ fẹ́ gbọ́n mi, o dẹ̀ tún bá àbúrò mi lájọṣepọ̀. And you. O fẹ́ sọ̀rọ̀, olópinion. I didn't know you're such a slut. Me, mo pa ṣẹ́wó báyìí ni. I didn't know you're a prostitute. Do you know who this is? Do you know this is my friend? Do you know he's dating our sister? You're in my house, for God's sake. Stop raising your voice. We're friends. I thought we can talk about this in a different way without raising your voice. Má pariwo now. Èmi àti ẹ settle ọ̀rọ̀ tá a sọ yìí. Ṣòrí bó ṣe ń ṣe mí. Ó yẹ kí kọ́kọ́ máa gbá ẹ lẹ́sẹ̀ kí n fọ́ ẹnu ẹ kí n fọ́ ojú ẹ kí n pa ẹ kí n yọrí kúrò lọ́rùn ẹ bọ́. I don't want to commit any crime. Dẹ́kọ̀ọ́lá ibi tó ṣẹlẹ̀ sí ni ọmọ gbòòrò la méjèèjì kí lè ṣe. Really? Wow. Okay. I know what I will just do. Ma fi ẹlẹ̀ for now. But ṣe bóun fẹ́ sister mi àbí? Continue wá pàdé mi. Tí máa pẹ́ jù bí báyìí máa pa yín. Are you bothered? Are you? You should have told him. Told him what? I was there before my sister. What cheat me ni? She must suffer for right. Come on, baby, let me hold you tight. You ain't never seen no one like me, no lie. Hola, every time you wanna feel it right. I ain't trying to hurt you, cause you always be my heart. Àwẹ̀ bóde kò wá sọ fún mi ohun tó mọ̀ nípa ìfẹ́ ìrírí tó ti rí. Wá sọ fún mi o, ẹni ọtí ìfẹ́ ò lè pa. Lọ́la, ibi ló wà. Mo ti ń wá ẹ káàkiri everywhere. I've been calling your number since. You're not picking. Mo kò ṣe ń bínú ni. I'm sorry. Oh my God, cigar. Bakadi. So sorry. I caused all this. Má bínú ṣùgbọ́n jẹ́ ká lọ. How dare you? Are you mad? Má ṣe máa bẹ̀ náà. I'm so sorry. Please, má bínú, ìyá mi. Níbo ló ti fẹ́ kí n bẹ̀rẹ̀? I love you. Please, please. Please, I beg you. Yeah. Listen, ọ̀rọ̀ oní 40 days, ó ní nǹkan mi tó wà ń bẹ̀ ni. The last time tí wọ́n wá, ẹ̀mẹ́ta ló fọ́ mi létí. If not for Alhaji tó ní kí n tún padà wá bẹ́ẹ̀, I won't come again. Look at what you are doing. You still slapping me. That's why pé mò ń bẹ̀. Kí ló fẹ́ kí n ṣe? Nǹkan tó rí kò rí bẹ́ẹ̀.
Kò rí bẹ́ẹ̀, àǹtí yẹn ní injury ní club. Mo gbé wọn lọ́lé, mo ní kí n bá wọn fi nǹkankan. Ó dẹ̀ rí wa mo dẹ̀. It's been 3 weeks. What else do you want me to do? Huh? What was that for? Give me. Squat. Oh, sorry. Stop. Oh, ni data. Oh, ni data. Oh, Come on, baby, let me hold you tight. You ain't never seen no one like me, no be lie. Hold on, every time you wanna feel it right. I ain't trying to hurt you cause you why do you have to belittle yourself to the extent of dating Nisun? Because I love him. And I find my joy in him. But then you are older than him. How come off it? What does age got to do? What does age got to do with love? I mean, it has nothing to do with he loves her, she loves him. Nothing. My dear, age is just a number. Really? Mm-hmm. Okay. I'm sure you know about his many scandals. This guy runs virtually after anything on that skirt. Aburo, he's a changed man. I mean, he's a changed man. With me, he's a changed man. I mean, you can't hold on to his past. That was then. Sweetheart. Okay. Ẹ jẹ́ kí n wá burst bubble yín. Ṣé rí bọ̀bọ̀ Nisun yìí? Ọ̀kẹ́ àìmọye ìgbà ló ti bá cousin wa Sophie tó bá lájọṣepọ̀ tí mo ká wọn lójúkorojú báyìí ni. No be say they tell me confirm mo rí fúnra mi. Then. That was then. Yes. Look, there's a saying in the Bible that says all things passed away and all things have become new. He's a changed man and he's a new man for me. Do you understand? So I want you to know that he's loving, he's new, he's not that kind of person. So look, I don't know, no matter what you say or anybody says, or no matter what you guys do or how hard you guys try, nobody's gonna stop me from loving him because I love him. So it's best you join me. Never! Never! I would rather stay away from you. Sister mi, Nisun dé mi mọ̀. Pẹ̀lẹ́ Nisun. Yes, sister, ẹ ṣé. Pẹ̀lẹ́ ọkọ mi. Wọ́n máa discharge ẹ lẹ́yìn. Yeah. Kọ́tọ̀ sọ ni. Olórí burúkú ọmọ yẹn. Ló ṣòṣì bí ẹran aṣẹ́wó báyìí. Ló lú ẹ lúyà báyìí, ló káwọn èèyàn tán wá nù ẹ báyìí. Ó tó lórí burúkú náà, sister. Ẹ̀yin kọ́ lẹ ní she's the best. Ṣé mo wá mọ̀ ni? Nígbà tó mú wálé, ìwọ náà ló mú wálé. Mo ti gbọ́. Ìwọ ló mú wálé. Bí tẹ bá mi dére náà, lọ marry. Ìkọlẹ̀ máa fọwọ́ mú bẹ̀. Pẹ̀lẹ́ ọkọ mi. Sure, okay. This is you are here. What's up? How you doing? Good to see you, yeah? Anyway, báwo ni? Mi ò fẹ́ jẹ́ kọ́ọ̀ṣì. Mi ò fẹ́. Sister. Kí ló ṣẹlẹ̀? Kí ni dé? Hospital la wà o. Gbàtú ma lọ sí àkọ́ àṣọ what? Mo ní mi ò fẹ́. Ọ̀rẹ́, èmi mà ní. Ọ̀tá mi ò fẹ́. Èmi àti ìṣẹ̀lẹ̀ ọ̀tá mi ò fẹ́ ni mo sọ yẹn. Sister, ẹ máa láti take it easy o. Mi ò lè calm down. Ó jókòó tí ẹlẹ́gbọ̀n tó di kiri, mi ò lè calm down. Mi ò farúgbó mi fẹ́ 50 o. Èmi larúgbó. Ó ṣarúgbó. Okay, anyway, báwo ni? Mi ò ṣàfẹ́ ni mo sọ yẹn. Mi ò fẹ́ 50. Mi ò fẹ́ 50 o. Mi ò fẹ́ o. Èmi ò fẹ́. Mi ò fẹ́ arúgbó. Mi ò fẹ́ arúgbó o. Mi ò fẹ́ arúgbó. Ṣé ìyẹn fẹ́ arúgbó ẹ̀fọn lọ sọ́run? Mi ò fẹ́. Èmi ni sister ń pè ní arúgbó. You know you are not to me. You're dealing with me. You are never like an arrow to me. You know I love you. You remain sweet 16 to me. You sure you not hide anything from me? Have you got anything with her? No. Then why would she be angry when I've chosen to get married with someone I actually love? No.
I think she doesn't want me to date you because I'm older than you. Are you? Am I? No, you are not. I've never seen you like that. You remain sweet 16 to me forever. Come on, baby, let me hold you tight. You ain't never seen no one like me. Hello, don't know. Sofiat, kí ni problem tó ní pẹ̀lú àwọn ọmọdé wọ̀nyí náà? No, jokes apart. Fi ọmọdé pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ sílẹ̀ jẹ́ kó fẹ́ra wọn àwọn tọ́lọ́ bá ti kọ́ pọ̀. Mo ní wọn ò lè fẹ́ra wọn. Ẹ já lọ síbi tá a lọ. Exactly, Alhaji. Nǹkan tó gbé mi débi nìyẹn. Sister, can you tell me why I can marry her? Bíjì ni àbúrò lè fẹ́. Hey, you tell me. O ò lè fẹ́ ọ̀rẹ́ mi ni mo sọ fún ẹ. See, you want me to get married? I've gotten someone that I wanted to marry with. Kò sára tẹ́ ẹ̀ dá ẹ̀rán Alhaji sí mi, ẹ̀rán ìyálé ọ̀kan, ìyálé ẹ̀yìn sí mi. Now I've got someone that I'm actually falling in love with. And you say you got problem with me? Ǹjẹ́ lè ṣàlàyé nǹkan tó wà ní ẹ̀ gangan tí mi ò fi lè fọmọdé yìí? Wọ́n Alhaji gbà mí lọ́wọ́ sísá kẹ̀. Kí n sọ fún ẹ. Mo fẹ́ gbọ́. O fẹ́ gbọ́. Tell me. O fẹ́ gbọ́. Tell me. Ó dá o lè fẹ́. Irú ọkùnrin wo ló ná obìnrin tó dá instinct? Olórí burúkú ni. Olórí burúkú ni kó ti bí náà nìyẹn ni. Bó ṣe ń nà nìyẹn olórí burúkú ni. Ló wá nà títí oyún fi bàjẹ́ lára ẹ̀. Ó ti lose oyún yẹn. Ti bàjẹ́ ti lose baby yẹn. Mo mọ̀ pé ó máa lose olórí burúkú ni. Mo dẹ̀ sọ fún ọmọbìnrin yìí títí kókó kúrò lọ́dọ̀ ọmọkùnrin. Kúrò lọ́dọ̀ ọmọkùnrin kò ní gbọ́ ni olórí burúkú ni. Olórí burúkú ni bó ṣe máa ń ṣe nìyẹn. Actually, àwa ti perform operation wa. But I'm very sorry to tell you this. The womb was perforated. Kí lẹ wí? Yes. And tendency fún láti lè lóyún again is 50-50. Yay! Mo kú mo dáràn mo gbé. Mo dáràn. Désiré o. Désiré ò lè bí mọ́mọ́. Mo kú olórí burúkú lọkùnrin yìí o. Olórí burúkú ládùúrú oyún tọmọbìnrin yìí ti ṣẹ́ fún. Ládùúrú oyún tí Désiré ti ṣẹ́ fún mo dáràn. Mo kú o. Bóyá tó bá ti rest days. So màá lè sọ fún. Dókítà ẹ bá sọ fún. Iṣẹ́ tiwa ni láti sọ fún patient wa situation tó bá wà. Èmi gan tí kì í ṣe mi ní nǹkan ṣe wo bí mo ṣe bára jẹ́. Tẹ́ ẹ bá sọ fún Désiré kò ẹ wò ó máa kú dànù. Ẹ má sọ fún máa sọ fún fúnra mi. Désiré ò lè bí mọ́mọ́ 50-50 mo dáràn 50-50 rísì tó ṣe lè fẹ́ nìyẹn. Mi ò lè lajú mi sílẹ̀ kí tàlùbọ̀ kọ́ wọ́n ò lè fẹ́. So ẹ ní irú àṣírí tó báyìí lọ́wọ́. And you didn't tell me. You kept saying o ò lè fẹ́. You stomach this. Ṣé kí n máa wá tó àṣírí ọ̀rẹ́ mi ń ta ni? Kí máa wá tó àṣírí ọ̀rẹ́ mi kí máa wá sọ fún ẹ pé kí ló ṣẹlẹ̀. Oh my God, Jesus. Sofiat. Èmi ló mú pé. Ẹ̀mẹ́ta. Kí ni problem tó ní láyé ẹ̀ ni? Kò lè fẹ́ mo ní kò lè bímọ mọ́ náà. Etí mi ò di. Kí ni tí ojú ò rí? Kọ́mọ ìyá mi lọ fẹ́ tí ò lè bímọ mọ́. Ṣé ẹ̀yin lọ́lọ́run ni? Ó bè lọ́wọ́ ẹ̀ ni. Ṣé ẹ̀yin ni Ọlọ́run ni? Nígbà tó bá fa akẹ́kọ̀ọ́ ní pé torí pé ó gbọ́ kíní kan ò nígbà ò ní ṣe gbà wá. Ìhun tẹ̀mí gbọ́ nípa tiẹ̀ ju tó ń sọ yìí lọ. Kí ni nǹkan tí mo ṣe fún yín náà? Kí ni mo ṣe fún yín? Ẹ sọ ọkọ tó mo fi kí gbogbo èèyàn gbọ́ náà. Kí ni mo ṣe fún yín? Ọmọ Tọ́pẹ́ tó bí sí lóyìnbó. Jesus. Ìjọba ẹ̀fà sọ fún mi láyé ẹ̀kọ́ bímọ rí. Lọ́jọ́ tí ìwọ pẹ̀lú ọmọdé tẹ̀ ń fa wàhálà, ìwọ ló pòfó kọ́mọdé tó fi sọ̀rọ̀ náà. Ìjọ tẹ̀ ẹ̀dẹ̀ ń sọ, kò sí kankan ní tẹ̀ mọ̀ pé mo gbọ́. Mo fi gbígbọ́, mo fi ṣaláì gbọ́. I keep quite looking at you. Gbogbo nǹkan tí mo ṣe gẹ́gẹ́ bí tọkọ-tìyàwó kò sí nǹkan tí mo fi change inú ẹ̀. Mo pé mo ni mo fẹ́ tiẹ̀ sí. Mo sùn fún ara mi, mo rò sọ́tún mo rò sọ́sì pé what do I do? Ọ̀rọ̀ yìí kéèké
mo kàn gbàgbé mi lè gbàgbé láéláé mo kàn dáríjì ẹ ni ọ̀rọ̀ yìí dàbí ìgbẹ́ tó wà létí àwọn gbẹ̀gìrì ni wọ́n ní ká dòkó tá a bá nà tójú bá kó mbẹ̀ ìgbẹ̀lẹ̀ mi máa wà ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ ẹ́ pé ó ṣẹ̀ mí ṣíṣẹ̀ tó ṣẹ̀ mí yìí mi ò ríro mo rò pé bá mi yẹ fi ọmọdé sílẹ̀ ẹ kò ṣe nǹkan tó fẹ́ look at my face èmi ni mo sọ fún ẹ o ní ọwọ́ tá a ṣe wà lẹ́nìí yìí èmi mo sì dúró ní dúró bàbá àtìyá fún ẹ méjì tó pé mi lọ́kọ ẹ̀gbọ́n ẹ̀ àfi tó bá di ní ọ̀la tí àǹtí ẹ̀ bá sọ ẹ pé mi ò ń ṣe ọkọ ọmọ lókù go ahead with this day gbogbo kí n tó bá dá agbára mi gbé o gbọ́. You ain't never seen no one like me, no be lie. Hold I every time you wanna feel it right. I ain't trying to hurt you cause you always be my heart. Àwẹ̀ bóde kò wá sọ fún mi ohun tó mọ̀ nípa ìfẹ́. Mo dárò ọmọkùnrin mọ̀ mo ti gbé o mo ti dárò. There was a time tí mo lose oyún. No complications. They lose on you, that's it. Because I want to share with me. Why? Eli Alaji Motimbo, other sister. And she said something about you having problem with your womb and the possibility of having children is 50-50. Oh my God. Kí ló ń ṣe Sophia? Kí ló dé Sophia ṣe máa ń neglect parọ́ ń gbà mí náà? Okay, say fine. I understand that. Kò fẹ́ kí n fẹ́. Which is understandable, I get that, but why is she lying? There's nothing wrong with my womb. What's not going to shame me? For the first time since we started this affair, she's never been this serious. And she said there was this particular day you were rushed to the hospital. That act of yours actually damaged your womb. That the doctor said that the chances of you having a child is 50-50, and she chose to keep it to herself because your temperament at that particular time cannot carry the news. So she kept procrastinating. I will tell her today, I will tell her tomorrow, until this evening. That was the reason why she kept saying, Lefera. She didn't want to hurt you. She didn't want me to be hurt either. And that is where we're having this conversation. No. We're in this together. It changes nothing. No, seriously. Wait. Sophia knew that I couldn't have kids no more. She knew that there was something wrong with my womb. And she didn't tell me. For your own good. Not just... What good? I can't have babies anymore. And Sophia, she kept this a secret from me. It's okay. We're in this together. I'm not going to leave you. Look at me. No. Látàárọ̀ náà tí ń ṣe báyìí o náà ń kígbe àwọn ọmọ. I don't understand. Hello sweetheart, kí ló dé? Ayomi Kunda, mo rẹ́ni kejì mi dá. Oh, I think I got this. I know where this is coming from. We might need to take her to hospital. No. You don't know. Mo fẹ́ fún ọmọ lọ́yàn. Àwọn ọmọ mi dà. Àwọn babies mi dà. Where are my babies? They are with me. Look at me, sweetheart. I'm here. They are with me. They are with you? Yeah. They are with me. What happened? They are with you? Yeah, they are with me. They are with you? Seriously. They are with you? They are with me. What's that? What? My babies. Oh, they're Lord. crying. Oh my God. Am I losing her? Come. Can you call you know how family does? Can you call the office, please? We need to take her to hospital now. They're crying. My babies are crying. Oh, okay. Let's just do it. Let's take her once and for all. Let's go. We need to take her to hospital. I'm not going to lose her. I know what is going on. And I'm going to stay with her all through. Where are my children? Where are my children? They are with me. No!
Báwo ni? Ṣé àlàáfíà ni? Àlàáfíà mo wà, àlàáfíà tún kọ́. Kí ló ṣẹlẹ̀? Ó rẹ Desire díẹ̀ ni. Ó sick. Irú sickness o. I can't really place it. Bí mo ṣe kúrò ń bí ní the last time tá a sọ̀rọ̀ bí yẹn. Mo délé, I have to tell her what sister said. Kò really bá lára mu. Yé tó pariwo. Èmi náà tẹ̀ rí tiẹ̀, mi ò really rí tiẹ̀ rò mo kàn gbórí sí. Nígbà tí màá gbórí sókè mo discover pé ó ti jáde. Mo dẹ̀ bí gate man léèrè ọlọ́tí lọ́lé so mo fílẹ̀ kó máa lọ. Mo kàn sọ́ra pé mo ń pe fóònù ẹ̀ láàárọ̀ ọjọ́ kejì kò gbé. So mo ṣe decide àti wá lọ́lé nìyẹn. Cousin ẹ̀ tó ń gbé lọ́dọ̀ ẹ̀ ló wá jẹ́ kí n mọ̀ pé látàrí ló ti tilẹ̀kùn mọ́rí kò bá yàn sọ̀rọ̀. Àṣà ṣílẹ̀kùn ṣá. Gbogbo nǹkan tó ń sọ really she's not coherent. Ó kàn ń ṣá ń da gbogbo ẹ̀ papọ̀ ni. Mi ṣe sọ yẹ ká gbé lọ sí hospital. So the doctor said don't man need the bed rest. Pé ó dà pé shock ni pé kò really kò lè handle ẹ̀ dáadáa. So àti gbà yín láti wà ń bẹ̀. So the doctor said being a family doctor ní pé kí n wá sọ fún yín lé kẹ́ ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ṣé o mọ̀ ẹ́ pé ò ṣe dáadáa ṣá? Ò ṣe dáadáa tọ̀. Why must you tell her? Mo mọ aláàjì mi ò lè stomach ẹ ni. It was heavy at that particular time. O lè stomach kí ni? Ṣé bọ́kùnrin ló pera ẹ̀? Ṣé gbogbo nǹkan tó júbà nílẹ̀ ló máa sọ ẹ̀ gbogbo nǹkan títí bá gbẹ́lẹ̀ ló máa sọ? A lot of things lọkùnrin máa rí tó máa stomach tó máa gbé sára tó ní sọ anything. Look at what happened between me and your sister. Oh, wọ ìgbà tẹ́ ti sọ̀rọ̀ ni. O ní mi kí n sọ anything. Ìwọ fúnra ẹ tó sọ̀rọ̀ gbọ́n mọ̀ pé mo gbọ́ náà. Tí kò bá dẹ̀ ṣe pé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ mi lọ́jọ́ yẹn mo lè má sọ láéláé tí bèlà má fi fún. O ní ìdí ẹ̀ tí nǹkan kan bá ṣẹlẹ̀ sọmọbìnrin ìwọ ló fa o. Ìwọ ló fa mi dẹ̀ láì nǹkan tó ṣe yìí. Àbí ká lọ wọ lọ hospital. Sígbà tẹ́ẹ̀ni lọ wo. I've been there since morning. If I'm ṣe kúrò bẹ́ẹ̀ náà mo ń bọ̀ mo rẹ̀ tún padà síbẹ̀ ni. Doctor ló need the care and attention. Someone has to stay with her. And at the moment, èmi nìkan mo lè dúró tì for now. At least, yeah, I have to stay with her. It's alright. Ọlọ́run àbá fún àlàáfíà. Àmì Àlàjì. Tí mi bá lè rí ní alẹ́ bá ní ọ̀la, you understand? Tí mi bá lè wà máa ní pé kò ń wá. Okay, all right, sir. Yeah. Yeah, ká gbàgbé yẹn. Ọlọ́run fún àlàáfíà fún àwẹ̀ bóde kò wá sọ fún mi ohun tó mọ̀ nípa ìfẹ́ mi torí mo nígbàgbọ́ pé o ti wà nù mí báyìí mo nígbàgbọ́ pé mo máa fẹ̀yìn mi mo máa fi bí ẹ pọ̀n mo nígbàgbọ́ pé mo máa gbé ẹ jó mo nígbàgbọ́ pé o sì máa fojú rí mi o Àdùkẹ́ mi Àlàkẹ́ mi Àṣàkẹ́ mi Mọ́rẹ́níkejì mi ọmọ Òdúmẹ̀rin Bísọ́lá Ìdẹ Akakatirika Òbóníbodè ṣe dáadáa. I told you, without faith, it is impossible to walk with God. I quite agree with you. Ọmọ ọlọ́fà mojọ. Ìyẹ̀rú. Ọmọ abíṣújọ́ ọkọ̀. Ìjàkadì lọ́rọ̀ ọ̀fà. ìjàkan tí wọ́n jà lọ́fà ó sojú ebè ó sojú gbòòrò. wọ́n bá sojú olóko ìbá làwọn ilé ọlá lọ́mí ọmọ pínre láàrin búre ìkan gbọ́dọ̀ jù kan bí kan bá jù kan nílé ọlábọ̀ mọ́jọ ogun ní kó wọn nílé bàbá wọn. ẹ wo ẹ ti fi ń soyún. Àmín. ẹ ti fẹ̀yìn gbọ́mọ pọ̀. Àmín. ẹ wá rí ẹni ó bá ní kó má rí bẹ́ẹ̀ yóò jẹun náà lébà yóò lọ sanwó sódò ni. Àmín o. Ó ti rí bẹ́ẹ̀ Jésù Olúwa wa. Àmín. Yeah, thank you. Thank you too. Love you. Love you too. Kí ló ṣe bàbá yìí? Kò yé mi o. Mọ́tò lẹ tún kì sí mi. Ẹ wo ibi ayé bá ti bá yẹn lẹ́yìn yẹn ti jẹ́ ńgbà tẹ́yìn jẹ tèmẹ́tè èmi ni ó jẹ bọ́nẹ̀tì mọ́ bọ́nẹ̀tì.
and then we go bottom and go juice or buy some groceries at supermarket. I should be back home. Okay. Hello, doctor. Don't show Papa. Tani? Yeah, Mwale. Madam Mwale, of course. You don't shall I? Better stop it. I said stop it. What will you tell me you are serious for God's sake? Nigbawo. Oh my God. Oh my God. Sweetheart, kí ló ṣe náà? Kí ló ṣẹlẹ̀? Why tó ṣe ń kúnlẹ̀? Kí ni doctor sọ pé ó ṣẹlẹ̀? Àti lóyún. Ta ló lóyún? Àwa méjèèjì. Olóyún. Alóyún Aláàjì. Ọpẹ́ ńlá ni fún Ọlọ́run ọba pàtàkì kábíyèsí Olódùmarè ọba tẹ́lẹ̀ kan fi jọba tí ń fi ní jọba Safiat ṣe bí mo sọ fún ẹ ọ̀rọ̀ tó wà nílẹ̀ ṣe pé kádàrá Ọlọ́run ọba kò ṣe é yẹ kò lábùyẹ you know I told you. Kò kúkú rí bẹ́ẹ̀ ṣe rò kò rí bẹ́ẹ̀ Aláàjì àbúrò mi ọmọ ìyá mi rèé ọ̀rẹ́ mi tèmi àti ẹjọ́ ṣe kékeré lélẹ́yìí ó wá di ọmọ sósì ní lẹ́nu ó buyọ̀ sí ìsòrè kò ṣeé pọ́nlá iyọ̀ kò ṣeé tú dànù òun ló fà gbogbo nǹkan tí mo ṣe yẹn ó ló fà gbogbo ìbínú tí mo bí yìí àmọ́ gbogbo ẹ̀ ti wáyé mi báyìí pé Ọlọ́run ọba nìkan lọ́ba tó lè yanjú gbogbo nǹkan. Ẹ wo Aláàjì mo fẹ́ kẹ́ bá mi dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ mi mo fẹ́ kẹ́ bá mi dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ mi gan-an torí gbogbo ipá tó kó nígbà tí gbogbo ẹ̀ ń gbóná èmi rò pé ó fẹ́ ṣèkà fún mi ni ṣùgbọ́n àwọn òbí tí gbogbo ẹ̀ já sí ṣe pé mi rè èmi tí dókítà kan sọ pé mi ì lè bímọ mo rántí pé nígbà yẹn mo gbàgbọ́ nínú gbogbo nǹkan tó ń sọ nítorí pé mi ò ní gbàgbọ́ nígbà yẹn ṣùgbọ́n ìgbà tí mo pàdé ọkọ mi ìfẹ́ mi ayọ̀ mi ìdùnnú mi ó sọ fún mi wípé ó ní ibo ni ìgbàgbọ́ ẹ̀ wà. Where is thy faith? I know. Gbogbo ẹ̀ ló ti wá já sáyọ̀ báyìí ló ti já sí rí ẹ bá mi dúpẹ́ ọ̀rẹ́ mi ò ṣe. Aláàjì ẹ̀yin la máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bí ò bá sẹ́yìn àtọ́lọ́hùn ìjókòó yóò ní wáyé. We thank you for the heavenly knowledge and wisdom. Thank you so much, sir. Tẹ́ fi tó ọ̀rọ̀ yìí tó fi rí bó ṣe rí. If not for you, we will not be here today. I know. We cannot thank you enough. Ẹ ṣé gan, sir. We will be forever be grateful. Tálá bá fi létí sista ni. Ìgbà gẹ́gẹ́ sọ̀hún èèyàn kí bá bàrà gbà sọ̀rọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ sọ̀hún. Ẹ̀rí gbogbo ọpẹ́ tá a bá fi dá láyé ẹ jẹ́ kó jẹ́ ti Ọlọ́run ta ni mí sọ fún mi ta ni mí gbogbo support wọn kì í lè fún yín tí mi bá ṣe ẹlòmíà padà ṣe èmi àti ìyàwó mi nígbà tá a kọ́ bẹ̀rẹ̀ tá a mọ nǹkan tá a máa jẹ́ láyé àṣà kan bẹ̀rẹ̀ náà ni kìí ṣe gbogbo ẹbí yín nínú wọn dùn gbaná lọ́hùn òun wá láti ìdílé Christian èmi wá Muslim but thank God lẹ́nu pé Safiat àyà mi ni. sórí dókítà kan sọ̀rọ̀ lágbájá ò lè lóyún mọ́ kò lè bímọ mọ́ ṣóun lọ lọ́wọ́ ni ntọ́lọ́ máa fẹ́ kọ́ ẹ lọ́ máa rí ẹni tí dókítà tó ti confam báyìí láyé ìgbé lágbájá yìí ó ti dòkú ọlọ́run àdẹ́sọ̀pálá yìí ni ẹni tí gbogbo ẹwà òun wò pé aláyè lẹ́nu ìyẹn ọlọ́run máa fi rẹ́ ẹ báyìí pé in the next 5 seconds eléyìí ò lè bá yín jó kọ̀ọ̀kan mọ́ kò ní jó pàṣẹ dépò tó máa jó wá sí gbà bẹ́ẹ̀ orin kọ́ lèmi fẹ́ kó máa kọ́ tó bá ti ń láwọn táwọn yìí ò lè mọ̀ wọ́n ṣàkàn máa wá àmọ́ bá ti ń kọ́ a máa mú wọn lẹ́mìí àwọn ìbàjẹ́ ayé tán o ìbàjẹ́ ayé tán
ìbàjẹ́ ayé tán o ìbàjẹ́ ayé tán Désiré Dọ́lọ́pọ̀ ìbàjẹ́ ayé tán. bí ọ̀la yóò ti rí o ẹnìkan kan mọ̀ rárá o àyànmọ́ ti dúró kádàrá ò lè tà sí. Kò sẹ́